Come on, put your hands together for Ayomide. I want to go
Ọlọ́run kò yíyọ ẹlẹ́nu ṣìkòtì. Ìwọ má tún ṣe bí áńgẹ́lì náà ó. Ṣáńgẹ́lì máa ń dúdú ni. Ṣáńgẹ́lì máa ń dúdú ni. Ọ̀tọ̀ iṣẹ́ dá. Iṣẹ́ dá. Àbí ìwọ ni bàbá ìta. Bàbá ìtọ́ wà nípa kọ́ mi. Ẹgbẹ́ lọ́jọ́ ọmọ ènìyàn why you dey lie? Why you come dey lie? Ó ń parọ́ mi. Ìgbéra. You dey lie jọ. Àmọ́ mi sì ti bá ríran tó bá rẹ́rìn máa ṣá ẹ bá. Máa mú mọ́ra. Ele máa mú mọ́ra o. Máa mú mọ́ra. Ele máa mú mọ́ra o. Bóyá máa lọ láyà. Ele éjìlélẹ́ tó ya wèrè ló ń bẹ̀rù ẹ̀ báyìí o. Ẹyin ló sì lè pé yín. Dáná tó ìgbè yìí sí báyìí. Aṣọ tó ní ọ̀rẹ́. Ilé dídá ò fẹ́ fún mi. Ọlọ́run ló ní kí n máa ṣe bẹ́ẹ̀. Ẹni tí mò ń wọ́ lélẹ̀ ó lè jọ yín. A kọ́ wípé ọ̀dá ènìyàn ní àwòrán Ọlọ́run. Ókè, mò ń bọ̀. Àbí ángẹ́lì ni wọ́n ní lóòótọ́ ni. Ṣáàwó, lóòótọ́ ni mo wí fún ọ. Áńgẹ́lì Olúwa ni èmi pẹ̀lú. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Wo ọmọ bàbá ìjọ ló wọlé yẹn. Lọ bá àwọn ibi tí bàbá ẹ̀ wà. Ọmọ bàbá ìjọ. Thank you so very much. Bible says, be ye doers of the word, and only hearers alone. Thank you so very much, our beloved mommy, who celebrate you greatly. Oh, yeah, only my one loader, Baba one. Only my go one loader. Oh, yeah, only my one loader. Only my go one loader. Yeah, only my one loader. Thank you. You are all welcome to London. Everybody welcome to Comforter. You are all welcome to London. We are celebrating unity, Holy Spirit. Hallelujah, Hosanna, Erodu àti ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè gbogbo. Ẹ̀sìn kọ́sà ní àpapọ̀ máa ṣọ̀pẹ́. Gbogbo ọmọ lẹ́yìn fèsì lẹ́lẹ́ lájọ̀dọ̀. Everybody welcome to Comforter. You are all welcome to London. Everybody welcome to Comforter. You are all welcome to London. Sibala, Sibala lójú. Sibala lójú. Ọ̀rẹ́ ti sọ òjò. Èmi mọ̀ pé Sibala lójú. Alábí Sibala bí. Sibala lójú. Ọ̀rẹ́ ti sọ òjò. Èmi mọ̀ pé oṣù bá rẹ̀ lé o. Oṣù bá rẹ̀ lé o. Ọba sáré láàrin iṣẹ́ ọmọ rẹ̀. Oṣù bá rẹ̀ lé o. Ó yẹ pariwo sókè pé oṣù bá rẹ̀ lé o.
àwọn tó máa rọ́ọ̀lù fún ọ̀dẹ́ lọ́wọ́ ìlú ọ̀rọ̀ sọ́dá òkè yìí ẹ̀yìn kò sí ọ̀pẹ́ ìfò ọlọ́run kọjá ní Samaria ìkọjá láyé mi o ayé mi mo bá tún ṣe. Ìbàrẹ̀ ọba tó ń gbẹ́rù mi sọ̀rọ̀ tó ju bàbá ńlá bàbá tó bí mi lọ́pọ̀lọ́. Àpéjúbà wùlà lọ́rọ̀ àwọn bàbá wa. Alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. Alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. Alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. Mo wá júbà bàbá mi. Alágbára ńlá ńlá. Let's celebrate Comforter. Oh yeah, everybody welcome to Comforter. You are all welcome to Lord of God. Everybody welcome to Comforter. You are all welcome to Lord of God. We are celebrating unity, Holy Spirit. Hallelujah, Hosanna. Yerubu ti ṣẹ̀dá lórílẹ̀-èdè gbogbo. Ẹ̀sìn kọ́sà ní àpapọ̀ máa ṣọ̀pẹ́. Gbogbo ọmọ lẹ́yìn fèsì lẹ́jẹ̀ lájọ́. Everybody welcome to Comforter. Ọlọ́run ọjà yìí ni wọ́n all welcome to Lord. Everybody welcome to Comforter. You are all welcome to Lord. Sibala, Sibala lójú.
ìbẹ̀rù ńlá dé ìrora ńlá dé ìfòyà dé ọlọ́kùn balógun kò bá dé ó apàṣẹ jì í dákẹ́jẹ́ ohun gbogbo kó tẹ̀yìn lọ fà á tóbi jù àṣẹ ńlá ọ̀wọ́ ọ̀rọ̀ ẹ̀yin tí iná yín máa tọ̀ lọ́dún yíyà ó jẹ́ fóònù yìí bí ò bá sí àbẹ́là nítòsí ó yá tọ fóònù ẹ̀ kó tọ́ náà ẹ̀fọ́ rẹ̀ sókè tó ti tọ fóònù ẹ̀ sókè láti sí ọjọ́ sọ wípé bàbá ní wákàtí iṣẹ́ ẹ̀ka kí gbogbo ayé lè mọ̀ ẹ̀yìn lè ránṣẹ́ aṣọ ìlànà méje fún ìbàlẹ̀ fún ọkọ̀ ìjọ mi. Ọ̀kẹ́lẹ́ ayọ̀ fún gbogbo ayé ọmọ sẹ́yìn ìlú ìdí bàbá lóyún ọ̀dà mọ́tò. Ó dé ìwọ ni máa bá lọ sí tí gbogbo ayé pariwo alágbádá ìbọn alágbàwí ẹ̀dá ọ̀rọ̀ wọn ní ìṣẹ̀fàyà tí ọlọ́run káàkiri ọ̀hún ọmọ sí o alákòóso ọ̀rọ̀ ọdún wa jọba ayé mi ti sí kábíyèsí rẹ̀ ọba òkè arúgbó ọjọ́ dákẹ́ kí ọmọ ọba ńlá adẹ́nu ọ̀hún sọ̀rọ̀. Ìyá bí afẹ́fẹ́ ńlá nínú ọkọ̀ ojú omi. Mo sì bẹ̀rẹ̀ pé balógun kò wá nínú ọkọ̀ pẹ̀lú wọn. Balógun ọkọ̀ bá dé. Ohun gbogbo tẹ̀lé bàbá tó bí jù àṣẹ ọ̀gbọ́n ọ̀rọ̀. Àwọn sì ní pé ibikíbi tí mo lè wà. Ọlọ́run mi ṣàánú ayé mi. Ayẹyẹ tẹ̀mí lè wà. Ẹlẹ́dàá mi ṣàánú ayé mi. Ṣàánú ayé mi. Má jẹ́ kó rògbò mi lọ́lẹ̀. Ṣàánú ayé mi. Má jẹ́ kó rògbò mi jáde. Ẹnu iṣẹ́ mo wà yìí. Ọlọ́run mi ṣàánú ayé mi. Ó jẹ́ lówùrọ̀. Tàbí láṣálẹ́. Ó jẹ́ sálẹ́ kí. Tàbí lówùrọ̀. Àgbàgbẹ́rẹ́ mi kò rí. Ọlọ́run mi láyọ̀ mi kò wá fún mi. Ó ti lówùrọ̀ yóò jẹ́ kí ìgbà rẹ̀ balẹ̀. Thank you.